ó ní gbé $2 million sínú ilé yìí ó mọ̀ ní kò lè gbé lọ sí báńkì wàá bí ẹni pé nbolo ti rówó ní owó tó ní pé kẹ́ máa fi tọ́jú àwọn ará ìlú ìwọ àtàwọn ẹbí rẹ ẹ jàyàdé kò jọ mí lójú gbogbo àwọn èèyàn tẹjọ jí owó náà ṣe bó ti dájú gbogbo wọn ò ráyè ẹ lóde ìwọ ìyàwó ṣo nífẹ̀ẹ́ ọkọ ẹ bẹ́ẹ̀ ni mo náà ọkọ mi. ṣó sọ bí tó gbé $2 million sí nínú ilé yìí àbí kábẹ́ bí. ara sáré má bá mi bí máa béèrè fún ara mi dálé gbogbo ni owó wà owó tó ń sọ ìbò ló wà. kò yẹ kó jẹ́wọ́ kò yẹ kó jẹ́wọ́ bó ṣe ń kó ẹ̀yìn tó bójú kò sí tí mi ò rí inú gbogbo ẹ̀ àwòjú mi kájọ sọ̀rọ̀ ṣó yẹ kó jẹ́wọ́ ló máa tẹ̀lé àwọn pípọ̀ ìwá síbi èmi àti ẹ̀ anything tó bá ṣẹlẹ̀ ó mọ̀ kó wà lọ́wọ́ mi nìyẹn gbé mi jókòó kájọ jókòó kò nídìí ọ̀rọ̀ ìbọn bí mi léèrè máa gbé fún yín ìtìjú ńlá nílé ìnáwó ẹ wọnú àdúgbò everybody tí mo kẹ́ wá ń bí yẹ̀yẹ́ ló máa jẹ́ náà bí mo ṣe jọ́ mọ̀ gbòòrò tó àjọ wà lórí line kan náà ni ṣé kàn á gbọ́ pé irú mi ni nǹkan báyìí ṣẹlẹ̀ sí láàrin yẹ̀yẹ́ mi ni o. so ìwọ ọmọ láǹre. àmì mọ́nà àbúrò mi ni